Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá níbikíbi tí ẹ bá ti ń gbọ́ ètò mi. Mo kí onílé, mo kálejò, mo kọ́mọdé, mo kí ọkùnrin, mo kóbìnrin. Ṣàlàáfíà la wà. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ fẹ́ kílẹ̀ wa kó ní ìlọsíwájú. Gbogbo apátápátá ni a máa ṣoríire. Nǹkan míì mo tẹ̀ ní kí n sọ nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, but eléyìí tó wà ńlẹ̀ ẹ jẹ́ ká kọ́ yanjú ẹ̀ náà. Tá bá yanjú ẹ̀, a mọ̀ nǹkan tó wà ńlẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo àwọn èèyàn bá mi subscribe sí YouTube channel mi. Mo máa ń sọ Owólabí Money TV. Ẹ kàn bá mi subscribe sí. Mo need more subscription so that màá lè máa upload àwọn video báyìí náà sí lórí ni, kò sí kan míì tá fẹ́ máa fi ṣe. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa lé lórí ní àárọ̀ yìí? Ọ̀rọ̀ mi dá lórí fídíò tó jà rànyìnrànyìn lórí ayélujára. Fídíò ọmọkùnrin kan tán ló ń gbé ní ìlú Ìlọrin, bó dẹ̀ jọ ọmọ Ìlọrin ni. Tán wá ní ó gé orí ọmọbìnrin kan tó wá kí nílé, àfáà ni. Aláàfáà yẹn gé orí àfáà, ọmọ kékeré sí ni. Wọ́n ló gé orí ọmọbìnrin kan tó wá kí nílé. Gbogbo ayé ti ń sọ nípa ẹ̀. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo rí tí àwọn èèyàn tí wọ́n sọ nípa ẹ̀. Wọ́n kàn sọ nípa fídíò yẹn, kì í ṣe ọmọ Ìbàdàn, ọmọ Ìlọrin ni kíníkan la gbọ́. Wọ́n ní obìnrin 13. Obìnrin eléyìí tó pa yìí ló máa jẹ́ obìnrin 13 tó ti pa. Ẹni tó pa tán mú yìí ló máa jẹ́ obìnrin 13 tó ti pa. Tán ló tẹran ẹ̀ fáwọn èèyàn. Ẹ jẹ́ á ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọmọ wa. Ìbá jẹ́ kí n tán máa lọ sórí Facebook kí náà porúkọ ẹ̀, TikTok, tán máa lọ́rẹ̀ẹ́ pápápá wọ́n ti lọ kí wọn. Ká kìlọ̀ fọ́kùnrin, ká kìlọ̀ fún obìnrin, torí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé ẹ̀yin èèyàn, lóòótọ́ la rí nǹkan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ǹjẹ́ àti ẹ̀ wá ká béèrè ìdí tírú nǹkan báyìí fi ń ṣẹlẹ̀? Pé gbogbo ariwo tá à ń pa, àwa tẹ́ ń wò bí ẹni tó jẹ́ pé àmọ́ nǹkan tá à ń sọ yìí, ǹjẹ́ kí ló fà á? Kí ni ìdí tírú nǹkan báyìí fi ń ṣẹlẹ̀ láwùjọ wa? Ǹjẹ́ tá a béèrè lọ́wọ́ ara wa? Òun ló fẹ́ kájọ wò ẹ̀yin òbí, ẹ̀yin abiyamọ tẹ́ fẹ́ jèrè ọmọ. Ẹ̀yin abiyamọ tẹ́ fẹ́ kí ọmọ yín lọ́jọ́ ọ̀la kí kó rí àrídùnnú fún yín. Ọ̀rọ̀ tí gbogbo wa ti ń tẹnumọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń ṣe yìí. Kí ni ọ̀rọ̀ náà? Ọ̀rọ̀ náà ni wípé ká kọ́ àwọn ọmọ wa, kíkọ́ tá à ń tọ́ fún yín ni pé ẹ jẹ́ kí àwọn ọmọ yín fi nǹkan tó ń jẹ́ ẹ̀sìn sílẹ̀. Ẹ rán wọn nílé ìwé, ẹ jẹ́ kán kọ́ṣẹ́. Anything religion, nǹkan tó ń dálẹ̀ lẹ́ rí. Kí ni mo fẹ́ fàyọ ni pé ọmọkùnrin yẹn tẹ́ bá gbọ́ nígbà tán ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n wá béèrè, wọ́n ní ǹjẹ́ o kàwé, ilé ìwé wo lo lọ? Ẹ lọ wo fídíò yẹn dáadáa. Ó lóun ò lọ ilé ìwé kankan, pé kéwú lòun lọ ké. Ẹyẹ ń tuntun sọ fún yín. Torí a bá wo nǹkan tí ó ń ṣẹlẹ̀, òótọ́ ló pamọ́, kò yẹ kó pamọ́. Ǹjẹ́ àtẹ̀ béèrè nǹkan tó fa ìdí? Kí ló lè fà á tí àwọn ọmọkùnrin wa, àwọn ọmọ kéékèèké tá à ń ká orí mọ́ wọn lọ́wọ́, tá à ń ká ọrùn mọ́ wọn lọ́wọ́ yìí? Wọ́n béèrè lọ́mọ ọkùnrin yìí pé ǹjẹ́ o tiẹ̀ lọ sí school? Ó ní rárá, ó lóun lọ sí school. Ó ní kéwú lòun lọ ké. Ẹ̀yin náà ẹ wo ẹ̀yin òbí mi. Kéèyàn bí wọn kó lọ sọmọ ẹ̀ sílé kéwú, kọ́mọ ló bí 10 years nílé kéwú. Iṣẹ́ wo ló fẹ́ fi kéwú ṣe? A dẹ̀ ń pariwo ní àwùjọ wa pé poverty wà. Lọ́mọ tó yẹ kó lọ máa kọ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan, kó lọ máa kọ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan lẹ́tẹ̀ pé bóyá iṣẹ́ furniture ni, bóyá iṣẹ́ mechanic kankan yẹn, pẹ̀lú ìwé tó bá ń kà. Bẹ́ẹ̀ ni mo wo fídíò ọmọ kékeré kan, very young boy. Ó ń sọ jáde nínú fídíò yẹn pé irú àwa báyìí ń sọ̀rọ̀ pé káwọn lọ kọ́ṣẹ́ táwọn bá ń kéwú. Pé ṣé téèyàn bá ṣòwò ọdún 10 tó lọ fi kéwú,
iṣẹ́ wo ló fẹ́ lọ kọ́? Ṣé kò yẹ kó jèrè kéwú tó kọ́ yẹn? Ẹ̀yin onílàákàyè gbé sọ́pọlọ ẹ̀yin ìyá tẹ̀ ń gbọ́ mi. Ọmọkùnrin kékeré kan, bóyá ọmọ Ìlọrin náà ni, ó ń sọ̀rọ̀ nínú fídíò wípé very young boy, bí 20 bí 21 years, ni pé wọ́n ní káwọn lọ kọ́ṣẹ́, àwọn táwọn lọ kéwú fún 15 years, fún 10 years, pé iṣẹ́ wo ló tún jù yẹn lọ? Ẹ jẹ́ ká gbé sọ́pọlọ, ẹ jẹ́ àgbé sí làákàyè èèyàn mi, pé kí ló nínú àwùjọ wa tó ń bàjẹ́, kí ló ń ba àwùjọ àwa èèyàn dúdú jẹ́ bí kò ṣe ẹ̀sìn ni? Ẹlòmíì tó bá ti wò rúrùrú báyìí, ẹlòmíì tó tẹ mọ̀wé tí ò mọ nǹkan tó wò rádàrá, tó wọ̀ tó wò sí tó rí nǹkan kan ṣe, kí ló máa ṣe? Ayọ̀ síbi Bible àbúkọ́ bọ́ síbi àlùkùránì. Kẹ́ ẹ tó mọ̀, ó ti káwọn èèyàn jọ. Á wá máa wówó òjijì, ẹ wá máa dá tithe, ẹ lọ ohun tó fún yàn. Nígbà tó bí ọmọkùnrin yẹn tán bí, eléyìí tó yẹ kán tọ́jú ẹ̀, kán gbéṣẹ́ lé lọ́wọ́. Mo rí nínú àwọn fídíò ẹ̀ kan, ó ń lu bàndírì nínú ẹ̀. Ẹ jẹ́ àwa bira wa léèrè wò. Báwo àwùjọ àwa dúdú, báwo ló ṣe fẹ́ tẹ̀síwájú ní nǹkan tá à ń ṣe pẹ̀lú ẹ̀sìn wèrè tán gbédé wà lára lórí yìí? Kẹ̀tọ́ àti nǹkan tó wá dùn mí ní kò ṣe pé àwọn àfáà kan tó wá ń jáde, wọ́n tó wá ṣe fídíò. Èèyàn náà nu tọ́ba górí olórí tán, ṣé kìí ṣe àṣà àwọn Yorùbá náà ló máa fi sí ni? Ṣé kìí ṣe pé bóyá yóò máa ka bíríbírí lójú rímú ni? Aláìlójútì, aláìlọ́pọlọ àfáà nìyí. Onítàn bá ń pè yín lábì fún wàrà, onítàn máa pa ìfun ẹ̀ mọ́ ni. À ń pè ní òwe, ó ti ní àrónú sìn. Àsìkò tí tó fẹ́ yan ẹ̀yin tẹ́jọ́ ọmọ ọkọ Yorùbá la máa ń bá sọ̀rọ̀. Ẹ kọ́ ọmọ yín kúrò nílé kéwú, ẹ má jẹ́ kán lọ lé kéwú, kò sí èrè tẹ́ máa jẹ ń bẹ̀. Òun ló ti ń ṣẹlẹ̀ yìí. Anything religion is a scam. Anything tó bá jẹ́ religion, èèyàn kan ló dá sílẹ̀. Òun ló ń ṣẹlẹ̀ yìí. Tá a bá ṣọ́ra, bí ayé àwọn ọmọ máa ṣe máa rí ní